lọ́wọ́ bàbá mi mo ti kéwù àwọn afáà tó bá ní mo gbà sí lọ́wọ́ kó jáde ta yóò kúlọ̀ dì fún. bọ́ọ̀ bá ti mọ kéwù máa ṣe rìsáàsì gbogbo tó bá fẹ́ lọ́wọ́ rẹ̀ tó. ẹ máa tán ara yín jẹ bẹ́ẹ̀ yóò bá ti lọ́pọlọ yóò máa jèsí kòtò. èló làwọn àfáà ní lọ́wọ́ tá à ń halẹ̀ máa wọ ẹlòmíì báyìí okú yà kí lẹ̀ ń gbé tẹ̀ ń gbé. bọ́lọ̀ bá ṣàánú yín ẹ̀rọ la máa ṣe jẹ́jẹ́. ọlọ́pàá ṣàánú yín. ẹ má dara yín pọ̀ máwọn tí ń wáyé. ní gbogbo lọ ní ṣe tóun tẹ́ ẹ máa ròyìn fún àwọn àfáà àwọn ìrànà àfáà fẹ́ lọ ni ẹni bá ní mo déwájú gbà sí rí ẹ sọ. síbẹ̀ níbẹ̀ yóò bá dé lọ ni. ẹni bá àfáà tí mo bá lọ gbà sí rí ẹ má tẹ̀ lóní gírímọ̀ káyì. Onígírímọ̀ káyì mo tó èmi mo tó báyìí èmi mo dà báyìí àwọn àwọn ń bẹ̀ ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn. ẹ má tẹ̀lé wọn. tó bá já àfáà yín ẹ padà lẹ́yìn ẹ̀. tó bá já àbúrò yín ẹ padà lẹ́yìn ẹ̀. tó bá já àbúrò yín ẹ padà lẹ́yìn ẹ̀. tó bá jẹ́ gbọ́n yín ẹ má dọ́dọ̀ ẹ̀. tó bá jẹ́ gbọ́n yín ní ṣe gírímọ̀ káyì wọlé ní kí wọ́n sọ mọ́nà kí wọ́n táyẹ̀ wọlé ní kí wọ́n pàrọ̀ kí wọ́n táyẹ̀ àwọn àlá tó bẹ́ẹ̀ ẹ padà lẹ́yìn ẹ̀. ó ní pé gbogbo ẹni tí ń bá ń ṣe gírímọ̀ káyì ń bọ́lọ̀ òun ṣe fanfa ni. nígbà tó fẹ́ bọ́lọ̀ mu jàkadì. ta ni ó lara wọn mọ́lẹ̀. aláwo ni ẹ má tẹ̀lé. lẹ́yìn náà onílara ẹ̀dá jẹlọsí ẹ má tẹ̀lé. kò sí ni yóò sá mọ wá ìṣubú rẹ náà ni. ìṣubú rẹ yóò mọ wá ní gbogbo gbà kò sára tó lè kó dá pátá nílẹ̀ níta ni ó lára ni. tó bá jẹ́ pé àfáà rẹ. ó ní àfáà rẹ ni. ìyá fún àfáà bẹ́ẹ̀ ẹsẹ̀ ọ̀tẹ́ ní kíká ọ̀tẹ́ ní sí gbogbo ọjà inú ọ̀yàwó ló parí ọ̀yà kún bàbá ní kò jálá gbà lọ. ìlara ni. onílara ẹ̀yà fún. oníkèéta ẹ̀yà fún. kééta náà nílara. onígírímọ̀ káyì. oyè méjì ló jẹ́ pọ̀ oyè mọ̀ káyì ẹ̀yà fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ béèrè kẹta ni. olójú kòkòrò. asọ́ra àpàlùmọ̀ṣe. bó bá ti ráàfà ti yajú lé kiri. òun ni níbí. yìí. òun ni lọ́wọ́. kí ló ń wá. káàkiri kí ló kanú sí ọ̀s. kí ló sọnù mọ́ lọ́wọ́. rẹ tó ń wá kan. bẹ́ẹ̀ bá ti rírò yẹn bẹ́ẹ̀ ẹ sá fún. ẹni bẹ́ẹ̀. yóò bá ti ń jẹ́. ni. torí pé tiẹ̀ ò ní tó. àfi kó gba tí kú tiẹ̀. tí ò ní tó bọ́dà ìyàwó tí ń bẹ́ńlẹ̀ rẹ̀ yóò ṣe ká tiẹ̀ náà ló tún wá. wàláì. ó ní máa fa àwọn àfáà kan tó jẹ́ pé bí ìyàwó bá lọ́dọ̀ wọn wọ́n ní bẹ́ẹ̀ kan wà tí sọ́ọ́rí tá a bá sin àwọn àfikín ní tì í bẹ̀ sọ́ọ́rí tá a bá tì í bẹ̀ a fi lójú ẹ̀. ó níyàwó lé o irú wọn gan wọn níyàwó kan ṣùgbọ́n olójú kòkòrò tí ẹ ò ní tẹ́ lọ́rùn ó dìgbà tó bá sáà wojúmọ́ nǹkan ní nǹkan. ó dìgbà tó bá wojúmọ́ kan ní ẹlẹ́ni tí ẹ ò ní tẹ́ lọ́rùn. bọ́ọ̀ bá ti rí èèyàn báwọn ẹ sá fún. tẹ́ ẹ bá ti rí èèyàn bẹ́ẹ̀ ẹ sá fún. tẹ́ ẹ jọ kó jẹ bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ àtọ̀kan náà aṣọ tí ẹ̀yà kò ní tẹ́ lọ́rùn wọn ni ọ̀rẹ́ mi sáà ní wọ́n máa fún ẹ̀kọ́ alágbára o ẹ sá fún. àwọn tó wá pọ̀ lóde ní ìsìn inú wọn ò wọ gírí tó yẹ pé àwọn ẹni Ọlọ́run tá à ń tẹ̀lé tá à ń kọ́ sí wọn jóun tá à ń tẹ̀lé tá à ń kọ́ ní sáláfí. àwòkọ́ṣe rere ń bẹ lára wọn. àwọn ẹni sáláfí sọ̀rọ̀ yìí. àwọn ẹni Ọlọ́run wọn jòkó wọn jẹ́jẹ́ ni. wọn ní yọjú sí tí ó kàn wọ́n. kò ní kanu síbẹ̀. wọn ní ṣèkéta. wọn ní lára. kò ní dìtẹ̀. onídìí kan bẹ̀ wọ́n sẹ́ kan tó mọ ṣiṣẹ́ fún ọ. kì í sàwọn oníṣẹ́árì mi. kì í sàwọn oníṣẹ́árì mi kí wọ́n ṣe ṣẹ́árì mi nìṣe. àwọn kọ́ là ń sọ. kátó wí kátó sàlásàlà. àwọn akáàdùn súnà àwọn ẹgbẹ́ bídíà ni wọ́n. bídíà ni wọ́n. ìbọn kàwé súnà tiẹ̀. ìròyìn àwọn tí à ń wí tẹ́ fi mọ̀ wọ́n. ẹlòmíì yóò pẹ̀lẹ́ ṣéwù yóò ti wá rò pé bó ṣe jẹ́ ṣéwù tán pálẹ̀ òun ẹ̀mí rẹ̀ lójú ara rẹ̀ ó ti ju gbogbo èèyàn lọ. ó ti ju gbogbo èèyàn lọ lójú ara ẹ̀. ọgbọ́n ó ṣe jẹ́ sẹ́wọ̀n tí wọ́n bá bàrẹ̀ jẹ́ pẹ́lẹ́dẹ̀ ó ti gbogbo ayé lọ. ó ju gbogbo ayé lọ lójú ara ẹ̀. tẹ́ẹ̀mí rẹ bá ti sọ pé ó ju gbogbo èèyàn lọ ó yìí ṣe ṣéwù. ó kì í ṣe ṣéwù mọ́. mo ka ọ̀rọ̀ kan nínú Suratu Zukhruf ọlọ́run tí kì í bá ṣe pé àwọn èèyàn ó pọ̀ níbi ẹ̀kọ́ ni àbá tí má dá àfáà kankan lọ́lá ṣùgbọ́n tá àbá dá àwọn àfáà lọ́lá ìsìláàmù oníṣẹ́ tí jẹ́ ìsìláàmù
bàbá tí wàá dá àfa lọ́lá kó mọ̀ wípé ṣèṣì ni Ṣèṣì ni. kì í ṣàdéhùn. Kì í ṣàdéhùn. ọ̀gọ́ Bàbá ìta àfa lọ́lá kí bàbá àbẹ́ ọmọ ìgbẹ́ ní ṣèṣì ni kò sínú àdéhùn. kò sínú àdéhùn. Kò sínú àdéhùn. nítorí kí ọmọ ènìyàn ó mọ̀ pọ̀ nínú kèfèrí láṣẹ máa dáwọn àfa lọ́lá díẹ̀díẹ̀. Láti dá àfa lọ́lá díẹ̀díẹ̀. àfa mélòó lọ́ra aeroplane Mélòó. ẹ sọ Mélòó. ẹ mọ ìfásọ tó ti ní private jet. Àìmọye. ẹ mọ ìyàwó ọmọ kéékèèké tó ń kọ́ni lásán láti ní private jet. èló làwọn àfa ní lọ́wọ́ Mélòó. tá à ń halẹ̀ máa wọ ẹlòmíì báyìí okú yà Kúgbà. kí lẹ̀ ń gbé tẹ̀ ń gbé. Ilẹ̀ ẹ̀rù tẹ́lẹ̀ kí ẹ̀mẹ́kan sọ yìí. bọ́lọ̀ bá sànù yín ẹ̀rọ la máa ṣe jẹ́jẹ́ Ẹ̀rọ la ṣe jẹ́jẹ́ ọlọ́pàá sànù yìí. ẹ má dára yín pọ̀ máwọn tí ń wáyé. yẹn ló jẹ́ sí pé mùsùlùmí fi ìzáàrì ó gbọ́dọ̀ máa sáré lẹ́sà as a good muslim òun náà lè fẹ́ràn pé kò ń ṣe nǹkan dáadáa má máa rùn wọṣọ tó dáa Ọ̀sán tó dáa. rìnrìn tó dáa Ìrìn tó dáa. ìwà tó dáa. Ìwà tó dáa ọlọ́pàá. ọmọ wa rí ojú ọ̀nà àwọn ẹni eré àwọn tán gba wájú báwọn bàbá wa ṣe sọ láti bá ṣe rìn Bí wọ́n ṣe rí. ìwọ náà máa rìn ọ̀nà Wọ́n lọ́ máa ń lọ náà nì. báwọn bàbá alágbàjì ṣe rìn Wọ́n lọ́ máa ń lọ náà. iṣẹ́ wa dámọ̀ ṣe rìn. Wọ́n lágbọ́dọ̀ máa rí. وضارب في درب الأولين الفائزين ọ̀tọ́ níbù wọ́n máa wá rìn ìrìn tó máa rìn fi dáríbi sọ fi في درب الأولين الفائزين ọ máa rìn ojú ọ̀nà àwọn ẹni àkọ́kọ́ Àwọn ẹni àkọ́kọ́. tí wọ́n jèrè Wọ́n tó. ojú ọ̀nà ṣe Ibrahim Niasse Lọ́gbọ́dọ̀ máa rí gbọ́dọ̀ yẹn. bí wọ́n ṣe rìn Bí wọ́n ṣe rí. láì sí gbéraga Láì sí gbéraga. tí ṣe sọ̀lá ti ṣe Bí rìn. wọ́n ṣe rí. Láì sí gbéraga kó. wọ́n fẹ́ sọ̀rọ̀ kan bí gbogbo lọ ní ṣe tóun tẹ́ ẹ̀ máa ròyìn fáwọn àfa àwọn ìrànà àfa bẹ́ẹ̀ lọ ni ẹni bá ní mo déwájú gbà sí rí ẹ sọ Ẹ sọ̀rọ̀. síbẹ̀ ẹni bẹ́ẹ̀ yóò bá dé lọ ni ẹni bá àfa àti mo bá lọ gbà sí rí Bàbá lọ bàbá kúlẹ̀ síwájú ẹ̀fẹ́ náà kò mí láti rí. bọ́ta Ó tọ́ owó bọ́ta. àti sàlẹ̀ kòtò ní o àti sàlẹ̀ kékeré ní o àti kékeré ní Bọ́ta. o ìtakùrù mọ́ Ìtàmọ́ ìyá gbogbo ẹ̀ pátá ẹ̀sìn wa kọ́ ló bá tọ́lọ̀ ẹ̀ lọ́wọ́ àgbà sí bọ́ta. Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ bàbá ti fẹ́lẹ́ gbòòrò lọ́dẹ́ sọ́ńtà sí. ọwọ́ akéwù tán lọ́dọ̀ àfa kan ọwọ́ ajẹyó ọwọ́ ní àfa kan ló tún fọ̀nà bọ́ aláìmoore ni ọ Aláìmoore ni ẹ́. Aláìmoore ni ẹ́. mo jogun kúndí bí báyìí mo jogun kúndí bí báyìí mo jogun kúndí bí báyìí ṣé ìyẹn náà wí ni. Ìyẹn náà sọ ìyẹn náà báyìí. bọ́ọ̀ bá ti mọ kéwù bọ́ọ̀ bá ti mọ kéwù máa ṣe research Ọ̀sẹ̀ ìsáàs. gbogbo tó bá fẹ́ lọ́wọ́ rẹ̀ tó Gbogbo ẹ̀ pátá ní òkòjọpọ̀ lókùn bá ti máa kéwú. ẹ máa tán ara yín jẹ bẹ́ẹ̀ yóò bá ti lọ́pọlọ yóò máa jẹ sí kòtò. Yóò máa tìsí kòtò ní. ọ̀dọ̀ bàbá mi mo ti kéwù àwọn afáàtò bá ní mo gbà sí lọ́wọ́ kó jáde Ó ta bọ́ta. yóò búlọ́ọ̀dì fún. وضارب في درب الأولين الفائزين ṣé Ibrahim Niasse ọ̀dọ̀ bàbá wọn náà ti kéwù ọ̀dọ̀ bàbá wọn náà ti kéwù. àfáà Nìbàdàn ẹ dákun ẹ bá mi rán mi létí wọn bàbá wa Kílápá Kìlápá. ṣé òde adé Kìlápá. báàrù ìlú mi ni ọ̀dọ̀ bàbá wọn náà ti Ọ̀dọ̀ kéwù. bàbá wọn ni wọ́n ti kéwú ikú lọ́mọ̀ sí wọn. Mùdírù Al-Markaz ọ̀dọ̀ bàbá wọn náà ti Ọ̀dọ̀ kéwù. bàbá wọn ni wọ́n ti kéwú. Àgbà wọn sí bàbá. àgbà àmọ́ ni wọ́n. Ìmọ̀ ni wọ́n. àyìnbóore ni àfáà kan bàbá fẹ́ jẹ mọ́mù Markaz gbogbo kan ní bẹ̀rẹ̀ ọmọ ṣe research ni Ọmọ ṣe ìsáàsì ni. ọkọ̀nù ni Ọkọ̀ rẹ̀ kọ̀kọ̀ ní láti jẹ́ fún akẹ́wù mọ́ríkàsì tó sì ṣe sánà yìí. Ìsáàsì kọ́kù bá wọn ṣe. ọkẹ́ ńlá dàbí Akẹ́wù ládàbí. ọkẹ́ ńlá yàgbàjì. Ọkẹ́wù lágbàdì. Tó sì máa ìsáàsì lẹ́kù. Lọ́dàrà ẹ̀ láàbùkà kiri sí. secondary tá a ké òun la fi wọ yunifásitì ní secondary ò bá dúró bẹ́ẹ̀ bá dé yunifásitì kárí òfà lẹ́ẹ̀mọ́ gbà Káyọ̀ balẹ̀ máa gbà. Káyọ̀ balẹ̀. ẹ mọ̀ gbà kárí òfà ni Dáadáa tẹ́wọ́n bá ti gbé wọlé yunifásitì. àìmóore ẹ mọ̀ ṣàìmóore ẹ mọ̀ ṣàìmóore èmi ò lè tijú pé mo ké lọ́dọ̀ bàbá mi gbàtẹ́gbọ́n mi dé ó kọ́ mi mo tún wo àwọn àfáà mi mo yọjú mo ké tán mo dẹ̀ lè bóòtù Ó sì yé. pé tíra tó bá rújú gbé wá màá ṣàlàyé ẹ̀ Bàbá ló ṣàlàyé fún ọ. mo ní kọ́ńtẹ́sì débẹ̀ Báwo ni? bẹ́ẹ̀ yàtọ̀ sọ̀rọ̀ social media Wàláì wàláì ó ṣàlàyé rẹ̀ fún ọ. èmi máa ń fọ́ mọ́tà sáré àlílì mọ́ èmi máa ń fọ́ bí gbèyàn bá jẹ̀kọ́ ni àmọ́ ká mọ́ tó sí ń bí tí máa ké màkà mọ́ ẹ rò pé wọ́n há ti tíátà ni tí ó gbé yóò máa rẹ́rìn research ní kẹ́sẹ̀ ẹ má máa tẹ àwọn àfáà yín mọ́ ṣe research wàláì mo máa sọ fún ọmọ kéwù mi pé ẹni tí ò bá mọ kéwù tí ò máa rà bí dáadáa ó mọ̀ rò pé òun fẹ́ káṣírí o ọmọ kéwù ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn àfáà yín. Àwọn afáà yín tí wọ́n kọ́ yín ẹ̀dúpẹ́ lọ́wọ́ wa. Lórí tí wọ́n bá kọ́ yín pé jẹ́ yín bọ̀rọ̀ pàṣí lóde òkun lóde àwọn ọlọ́wọ́ ni. kí ni jẹ́ kùndì ẹbẹ ní bẹ́ẹ̀ yóò bá dé lọ ni kò lè ráyè ṣe ni mo nílé lọ ni bá dé lọ ilé mi lèmi ò lọ mo sì jáde kó mẹ jẹ́ àwọn àfáà kan lọ bóyá kọ̀rọ̀ ni bóyá gbangba ni Ọlọ́run ó fà àlùbáríkà sí bẹ́ẹ̀ bá wà wá púpọ̀ yóò rí rìkúrì bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ Súfí
Kàdìríà ni o, Tìjàníyà ni o, ẹ lọ́dọ̀ àfáà ńlá àfáà Màjídì yóò kọ́ yín. Yóò kọ́ yín. Kí ni wọ́n ikọ́? Ọ̀dùkàsí náà ni wọ́n. Ọ̀dùkàsí ni wọ́n. Irọ́ lẹ̀ ń pa. Àbí? Ẹ mọ oore fáwọn olóore. Ẹ mọ báwo olóore ibi tí ẹ fi mú mi máa. Ẹ mọ sọ́ọ̀bù sílẹ̀ máa. Àwọn tó ń ṣe ń lóore ẹ dúpẹ́ fún Ẹ wọn. dúpẹ́ fún wa. Ẹ gbọ́lá fún wọn. Ẹ gbọ́dọ̀ fún wa, ẹ bàbára wa, ẹ pàtàkì wa. Alladhina qala Allahu. الذين قال الله فيهم في سلام عليهم Àwọn tọ́lọ̀ ń yìn. Àwọn tọ́lọ̀ ń yìn. Tọ́lọ̀ ń gbósùbà fún. Àwọn ọlọ́run sọ̀rọ̀ wọn nínú Suratul Hashri. Má sọ pé tá ń kú o. Àwọn tó kú pọ̀ o. Bá a bá ní ká kú, àwọn ẹrú kú tí wọ́n kú wọ́n jáde. Ó jọjú. Àwọn èèyàn pọ̀ o. Àwọn yẹn pọ̀. Kí la jẹ́? Kí la ní? Kí la ní? Kí ni wá? Kí ni wá? Kí la tó? Yínà kúlà aláìkè إن كل كذلك المسلمين فاضلا gbogbo àwọn ẹ̀dá tí wọ́n jẹ́ mùsùlùmí gbogbo wọn ni wọ́n lọ́lá. Gbogbo ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí ó lọ́lá. Má rò pé ẹnìkan yẹ̀yẹ́ ó pọ̀ gbọ́. Gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí láyé, gbogbo wọn ni wọ́n lọ́lá. Má rò ó kọ́ nìkan yẹ̀yẹ́. Má rò pé ẹnìkan Má rò yẹ̀yẹ́. ó kọ́ nìkan yẹ̀yẹ́. Má rò pé ọjọ́ ẹnìkan lọ. Má rò ó kọ́ jẹ́ nìkan lọ. Lóòótọ́ Ọlọ́run ní Ràfánà bá lùkún fọ́kàbá ìdárájà. Ọlọ́run nìyẹn o. Ọlọ́run nìyẹn. Ó ló ń gbé agẹjọra wa lọ lóòótọ́ ni o. Aláṣẹ lóore tó ga jù wa. Olómẹ tó ga jù. Olóòmà bàbá rẹ̀. Má rò pé wọ́n ni o. Má rò pé wọ́n ni. Dá lóhùn. وكل بفضل وليمة جميلة Gbogbo ìwà tí wọ́n fi máa yìn èèyàn òun náà ni ó máa kó ẹwà báyàn. Ní àbá tí wúwà tán fi ń yìn ẹwà èèyàn nu. Àwọn èèyàn ló ní. Èèyàn tó lówó tó lọ́lá ó wá lọ òde tálíkà. Ẹlòmíì olówó ẹgbẹ́ rẹ̀ ní máa bá ṣe o. Kò ní bá tálíkà ṣe o. Onípátálíkà ṣe. Bí mọ́tò rẹ̀ bá bọ́nu kọ́tà olówó ẹgbẹ́ rẹ̀ ò ní yọ o. Olówó ẹgbẹ́ àti oníjọ tálíkà tó bá ṣe ní yóò yọ. Tálíkà tó ń yan sàn. Tó ń yan sàn. Àwọn náà bọ̀ yọ. Tó pẹ̀lú nípa ẹ̀yìn ti tálíkà ẹ̀sùn sẹ́yìn. Àwọn tó kọ̀ ọjọ́ mọ́tò rẹ̀ tó bá gbogbo náà. Bí wọ́n sì bá kan ọ níta tálíkà ní ó bọ́lẹ̀ ní ó bọ̀ gbọ́n. Àwọn ni wọ́n bọ̀ pọ́n. Olówó ẹgbẹ́ rẹ̀ ó máa lọ ní. Yóò máa lọ ni. Sọ́ọ̀rì yóò kọjá sọ́ọ̀rì. Sọ́ọ̀rì. Ní ń kájú lọ bì kan. Tọ́jú lọ nìkan. Ní táwọn kan lọ́ọ̀kì ẹ ní mọ́ yóò kàn fóònù ẹ ni. Ṣùgbọ́n tálíkà mọ̀ ní wúlò tiẹ̀. Wọ́n ní ìwúlò tí wọ́n tálíkà fàáyà sílẹ̀ ni. Wọ́n mọ̀ fojú di tálíkà. Báwo ni tálíkà? Gbà fún gbàdà nílé gbà fún gbàdà lóko. Ó ní pàfúmúrí lóko. Ọgbọ́. Pàfúmúrí nílé ní pàfúmúrí lóko. Àwọn owó tí ó jẹ pé olóòtú sọ́lá sílẹ̀. Lóko ránṣẹ́ sílẹ̀. Dá lóhùn. إنما هي متقة من ينابيع الحكمة المحمدية Tí ó fọ ọmọ ni pé kó o mú nínú ìṣẹ̀lẹ̀ ru ọgbọ́n látara kó o mú ìṣẹ̀lẹ̀ ru ọgbọ́n látara níbi wa Muhammad. Sallallahu alaihi wasallam. المساواة من فيضات ورحمة الإلهية Anábì tọ́lọ́rọ̀ yìí pé wáyé nàkàlà hàlà. Wáyé nàkàlà hàlà. وإنك Ọgbọ́. لعلى خلق عظيم وإنك لعلى Lọ́nà mú nínú ìṣẹ̀lẹ̀ ru ọgbọ́n kó o kọ́ ọgbọ́n látara níbi Muhammad. sallallahu alaihi wasallam. Ẹ̀hẹ́n. المساواة من فيضات ورحمة الإلهية Àbí nínú ọrẹ Ọlọ́run tí máa rọ̀jò kò ní dá káfìrí sí kó máa rọ̀ sílé mùmí nìkan. Tó bá fẹ́ ṣàánú nínú ìdájọ́ sàká a lè fún kìrìsìtẹ́nì ní sàká. A lè fún kìrìsìtẹ́nì ní sàká. Ká fi kọ̀nfíìsì ẹ̀. Ká fi mọ̀ pé asán mùsùlùmí asán níwà báyìí. Àṣà níwà tó dáa tó báyìí. Asọmọlúwàbí ní báyìí. So débi pé mùsùlùmí ẹgbẹ́ wọn gangan ọmọ ìyá wọn làwọn arábí ń tadà nù. Wọ́n ní wọ́n tàdà nù. Ká tó wá pé yá ń bọ̀sibọ́sì kìrìsìtẹ́nì ẹ̀jọ́ ànábì Muhammad. Fàájú ànábì Muhammad. Ìsọ̀nwájú. فعلى مستقام رسول الكريم المتفق عليه Gbólóhùn tánàbì sọ tí gbogbo wa tá a pamọ́ pọ̀lé lórí lọ́wọ́. لا يؤمن أحدكم حتى يحب لأبيه A lè pe ẹnìkan yín ní mùmìnì. Ó dìgbà tó bá fẹ́ràn ọmọ ìyá rẹ̀. ما يحب لنفسه Déédéé tó bá fẹ́ fúnra rẹ̀ tó fẹ́ fọmọ ìyá rẹ̀. So, a máa kọ́ ìwà látara àwọn ẹni Ọlọ́run. Ẹ rí i pé ẹ máa sọ fún yín. Tá a bá fẹ́ mọ̀yàn lẹ́ni Ọlọ́run. Ní ọdún kan, ìgbà tí mo jáde nínú ilé Alúwà, nígbà tí mo lọ darapọ̀ mọ́ Ọlọ́run, pé ìwọ Ọlọ́run, ó wù mí kí n mọ́ kọ yà mí sí mímọ́. Mo wá sọ fún ọmọ kéwù mi kan mo ní, máa lọ sílé àwọn tí wọ́n ń pera wọn ní ṣéwù, Wọ́n pẹ̀lú àwọn sẹ́wù. lọ kí wọn. Wọ́n kí wọn. Sọ pé ṣéwù báyìí ní ẹ kí wọn. Kí wọn. Ọ̀hún mẹ́ni tó wà nù lé. Ọmọ ẹni tó wà nílé wọn. Ó lójú àwọn tá a bá nù lé. Bẹ́ẹ̀ ni. Ìwọ ṣe é sí ara tó bá dára ẹ lójú. Ọmọ dára lójú. Béèrè ń pa mi wò. Tọ́ọ̀ bá bá mi nínú ilé, a jẹ́ pé ìranù ló ń ṣe ọ̀ ṣiṣẹ́ kankan. Ajẹ́pọ̀ àti sẹ́kọ̀ọ́ kan nìyẹn. A jẹ́ pé fùnté ni ọ́. Ajẹ́pọ̀ kò túnjọ ni ọ́. A jẹ́ pé ó lè jìbìtì ni Ó ọ́. jìbìtì ni ọ́. Nìyẹn. Ọ̀dà nǹkan mọ̀. A mọ̀ àwọn tá a bá láti wà nínú ilé ṣáájú.
àmọ́ wọn tán wà nulẹ̀ tán ti lọ Wọ́n ti lọ. ẹ pé wù wọ́n sì ń ṣiṣẹ́ Ẹ̀mí wọ́n ti ṣiṣẹ́. àmọ́ wọn tán ń ṣiṣẹ́ Àwọn tó lọ́wọ́lọ́wọ́ máa ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ọjọ́ kọ́rẹ́ntì àbíyá. tán jẹ́ kọ́lẹ̀ntì nsọ́wájú. تزداد أخلاق المسلم طولا وعمرا. ìwà mùsùlùmí ò máa lékún ní dáadáa bí ó ṣe máa gùn bẹ́ẹ̀ ni ó máa ga ìwà dáadáa ó máa gùn yóò máa dàgbà Ó dàgbà. ní gbogbo ìgbà kò ní máa jẹ́ pé lágbájá ó kàn mí lábùkù Kọ́lá kúkú. lágbájá ó ṣe báyìí Ó dá gírèdì mi. ó downgrade mi no wọ́n yìí bá dùn rahmani وعباد الرحمن الذين يمشون على الأرض هونا. wọ́n yìí sá àtọ́bọ̀ mọ̀ níjà yìí وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. nínú ìlànà ṣẹ̀ríà nígbà tá kí ó débẹ̀ jẹ́ òní àfi tẹ́ ẹ bá yí ọ̀rọ̀ lónìí lókù ṣìnà nítòfin ìjìyà ṣìnà tó fi ṣẹlẹ̀ ká mọ̀ láì fi ara wa ni Káwọn láì fi ara wa ní. ọ̀gbọ́n Ó ní ìdíyà sí náà fi ṣẹlẹ̀ káwọn ṣe ara wa ní. ọmọ ọlọ́mọ tí bàbá rẹ̀ ń tọ́jú tó rán lọ léèwé tó fẹ́ kó dé èèyàn Ó fẹ́ kó jẹ́ yàn. fi ilẹ̀ Nílẹ̀. ìyàwó fi ilẹ̀ Nílẹ̀. má débẹ̀ Wọ́n débẹ̀. ó ní ṣẹ̀ríà Ó ní sẹ̀ríà. nínú Islam kájú kò bí ọ̀pọ̀lọpọ̀ Ojú ń bẹ̀ níbi ọ̀pọ̀lọpọ̀. gbójú bí ìyàwó Ojú ń bí ìyàwó níyàwó. obìnrin tí ò lọ́kọ tó sì ti dàgbà Ó ti dàgbà. tí ò lólúwa Tí ò lórí wa. tó yẹ pé yàtọ̀ sọ́lọ́run tó dáa Ó dáa. kò sẹ́nìkan tí ó bá wí Kò sí. ọwọ́ àpé ẹ̀ ń bára yín sọ̀rọ̀ Ẹ bára yín sọ̀rọ̀. ẹ̀ ń dìmọ́ra yín Ẹ kì í mara yín. nínú ṣẹ̀ríà ọ̀ ṣe sìnà Ọ̀ ṣe sì náà. ọ̀ ṣe sìnà Ọ̀ ṣe sì náà. ká má ba àṣẹ ara wa ká má láì fi ara wa gangan lòfin ìjìyà ṣìnà fi ṣẹlẹ̀ Ló ń ṣẹlẹ̀. kódà ní ìdájọ́ bọ́ ọ bá lówó ẹ̀ lọ́wọ́ tọ́ ọ lọ bá aṣẹ́wó lò pọ̀ Yóò. ọ̀ kátọ̀ sí ni Ọlọ́pàá tọ̀ sí ni. kò sí ọ̀ ṣe sìnà Ọ̀ ṣe sì náà. Ọgbọ́nso. ọ̀ gbọ́rọ̀ yìí Nínú ìdájọ́ sẹ̀rí àkọ́kọ́ rẹ̀ lọ́wọ́ pẹ́tọ̀. Arábí wa kájọ sí mọ́ra wa. Fáàsì sanwó ìyá rẹ̀ fún ọmọdé kákọ̀ sí. Ọ̀ ṣe sì náà. ọ̀ ṣe sìnà Ọ̀ ṣe sì náà. àmọ́ ìyàwó lágbájá kódà kọ́ mọ̀mọ́ pẹ̀ Ọmọ mọ̀kọ́ ẹ̀. ọ̀rọ̀ òkà lọ́wọ́ Àwọn rẹ̀ ìkànnì wẹ̀. Fáàsì màkójú ọkọ̀ ló wà. Ilẹ̀. Àlejò mà ní fílẹ̀. ọmọge tí ń kàwé lọ́wọ́ Kíkàwé lọ́wọ́. lógo èrìà Má dé bẹ́ẹ̀. wọ́n débẹ̀ Má dé bẹ́ẹ̀. Ó dàbí kọ́sẹ́ lọ́wọ́. ọ́ ní bá gbà bóun ní gangan wà tọ́ single mother ní mi bó wá jẹ́ single mother pa aláwẹ̀ mi ò nídìí ọkọ lọ́wọ́ tí mo wà yìí Ìjọba ọlọ́run mo wà yìí. ó ti polówó ọjà fún ọnu ọgbọ Ó ti polówó ọjà fún ẹni yẹn. Ó ti lọ sáyẹn bọ̀dù sí ẹni yẹn. tó bá wù ọ ọlẹ́yà alágbára omi legalize sí náà orí ẹ̀ ò pé Ó gẹ́tì ara ẹni yẹn. you no get yourself Ó gẹ́tì ara ẹni yẹn. àlejò máa sùn kápọ̀ níbì kan náà Láéláé kò pọ́sibú. bọ́ bọ́ta tó takò mí àyà tí ó nà ọ mọ́lẹ̀ Àbọ̀ kà fọ́. Ó kà fọ́. Ó kà fọ́. ara rẹ̀ bá kún tó fi máa ṣe kò sí wàhálà fún ọ ọfírì Ọ́fíìrì. tó fi á kú pẹ̀lú rádaràdán ó aṣíwájú ọgbọ Ó ti yé. abọ́ sùn ní Ara ti kún. sẹ̀ríànù Tẹ̀lé àná. Àwọn ìyàwó àtàwọn ọlọ́mọdé ọmọ tà sí. ìyàwó Mọ́tà sí. mọ́ta sí Alábàkútọ̀ lówó ẹ̀ lọ́wọ́. Náà. ara ò béèrè Àwọn béèrè. níjọ́ òní fìrìhónà ó tẹ̀lé sínú odò Ó tẹ̀lé sínú odò. títà parí ọ̀rọ̀ yìí sínú ànábì Yunus alayhi salatu wasalam ó bá fìrìhónà nínú ànábì Yunus ló kọ́kọ́ tẹ̀lé kí fìrìhónà tó tẹ̀lé Ó tẹ̀lé. sínú odò àwọn abára wọn nínú odò yìí kí mọ̀ tó wà bẹ́ẹ̀ ni pé ẹ̀rí pọ́lọ̀ ní kànábì Yunus máa sọ pé la ilaha anta subhanaka inni kuntu minas zalimin àìbẹ̀kọ́ fìrìhónà ní ìwọ Yunusa sorry fìrìhónà ló kọ́kọ́ wà ń bẹ̀ Lọ́nà tí wàá fẹ́ ti fìrìhónà ti wà ń bẹ̀ tipẹ́ so fìrìhónà wà ní ìwọ Yunusa mo fẹ́ fún ọ nákàlí kan nákàlí yìí tó o bá lò ọba rẹ̀ lókè Ọba ẹ̀ lókè odò. ànábì Yunusa wà ní ìwọ lọ fún ní nákàlí Ìwọ lọ fẹ́ fún mi náà kàlí. ìwọ lóògùn lọ ti jáde láti Ọkọ̀ náà rẹ lóògùn ló fi wọ́n náà ní kápá lóògùn ló fi wọ́n náà díẹ̀. fìrìhónà wà rẹ́rìn ó ní ìwọ ànábì Ọlọ́run kò yí ọ ni Ó yọ ni. Ó sọ̀rọ̀ sọ̀tọ̀tọ̀. Ọlọ́run ni wọ́n sẹ̀ Ọlọ́run ni wọ́n sẹ̀. òun fìrìhónà sẹ Musa ni Ó fi ọlọ́ sẹ́ èèyàn ni àdéhùn ló sẹ́. èèyàn ló sẹ Èèyàn ló sẹ́. Súnmọ́ wọn tiẹ̀. Àbá àgbà lọ sẹ̀. Ọlọ́run lọ sẹ Ọlọ́run lọ sẹ̀. bọ́ bá ti bẹ lọ́hùn ó ti gbọ́ Ó ti gbọ́. bọ́ bá yàwó sùn tán bá ìfẹ́ àgàgà yìí tán lọ rẹ́jísírì Ọlọ́ rẹ́jísírì. ọlọ ẹ̀wọ̀n Ọlọ́ ẹ̀wọ̀n. Ọsùnmọ́ ìyàwó ìyàwó tí wọ́n ti lọ sí port wedding. ọbọmọ ọlọ́mọ sùn Mọ́lọ́mọ. ó lọ rẹ́kùn láì fi èlé ni Láì tèmi. but ẹni tó fírì ọpẹ́ Ọ̀pẹ̀ súnmọ́. ọgbẹ́ súnmọ́ Ọ̀pẹ̀ súnmọ́.
Ìjọba ló bára yín. Ìjọba ló bára yín. Ìjọba ló bára yín. Àti láti ṣe káàdì sílẹ̀ nínú ìjọba tẹ́lẹ̀. Mi ò legalize ẹgbẹ́ ẹ máa ṣe o. A kò ní aláwọ̀ legalize fún àwọn. Àmọ́ dèdè bó ti rí mọ̀ wí fún Wọ́n sọ tó tọ́ àti tí ò tọ́ ni. tó tó àti tí ò tọ́. Wọ́n ṣàlàyé fún wa. Iṣẹ́ ìdí tó kí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ tọ́ọ̀ rí epo ẹ̀ tọ́ọ̀ lọ ẹ̀wọ̀n. Ó lè wọ̀n. Àbí tọ́ọ̀ lọ káyàwó yàwó mọ́lé tí wọ́n da igi bò ọ́. Ó wá pé ìdìbò ni wọ́n ju àdá. Ìkan sàn jù kan lọ. Ìkan sàn jù kan lọ. Ó kọ́ ọ̀gbọ́. Ìkan sàn jù kan lọ. Etí ò lọ́kàn lé tí ò sí ọkọ̀ tó fìrì yẹ. Ó fìrì. Èyí ó máa fìrì àwọn ìlú rẹ̀ lọ́wọ́. Àbí lọ sí Yaba. Yaba. Ó láwọn apá bíi tó ti yọ. Táyọ̀ lójú rẹ̀ o. Lọ́bẹ̀. Ọbẹ̀. Ó gbọ́lágù ó kún bẹ́ẹ̀. Ọ̀rọ̀ akọ́bẹ̀ àwọn ọmọ bára kú. Ọ̀pọ̀ bẹ́ẹ̀. Sáti tọ́jú oògùn tó lò sápò. Òògùn kan lè tọ́jú ẹ̀. Ọmọ bá kó gbogbogbò. Èyí ò sàjù pọ̀ lọ káyàwó yàwó mọ́lé. Wọ́n sàtúmọ̀ lọ káyàwó ìyàwó lé wá ti wàhálà sí ọgbẹ́ náà lọ́sẹ̀ náà. Wọ́n máa ṣe ọ́n bí lálà. Wọ́n máa ṣe orí kárọ̀ ìdíbà lélẹ̀. Àbí kọ́ máa dènà ọmọ sùkúù. Ọmọ primary ọmọ secondary. Kọ́ rán ní life jail. Àwọn lẹ́gbẹ̀ẹ́. Àbámọ̀ òbámọ́. Àbámọ̀ Obama. iPhone sí níbi ìtàn ọmọ ti àgbẹ̀wọ̀ ìwà ẹ̀kọ́ tẹ́lẹ̀ fún ọ. Ìrẹ́ náà ní ọjọ́ èlò kọ bọ́ òkè. Wọ́n ní láìláì látàgbà náà kàdé kùtù náà sáré mìíràn. Àníbi inú sábà bọ́ òkè. Ìrẹ́ náà jẹ́ lábẹ́ ni. Lábẹ́tẹ̀ àṣíbẹ̀tẹ̀ ẹ̀. Nígbà tó gbẹ lọ́lọ́ yọ òkè. Àlèyọ́mọ̀ yìí náà jẹ́ lọ́nà jẹ́ kàbí bá dà níkà. Mú yọ. Sọ́rí bó sì bí mo ti sọ mo ti jájú jì lára wọn. À ń retí comments. Subhana rabbika.